alájò ni oúnjẹ́làbí ni aláṣẹjẹ ogun owó ogun ọlá ogun ọlà wọ́n ṣàdúrà fún o Sufi ti ń pèsè òtìjà níta sọ fún pé ọ̀dà àbámọ̀ pé ṣíríkù ní kéèyàn máa gbẹni díẹ̀ sọlọ́n wala tad'u ma'a Allahi ahada ẹ̀kan gbèsè ní kòtò ní ẹ̀ ní kírun sílá lẹ́yìn gbàtà ti sàlàyé fún àwọn tí wọ́n máa ń kà fara mùsùlùmí yìí wọ́n ti wá pọ̀ lérílẹ̀ ayé lóòótọ́ anábì ní kullu bid'atin dalalah anábì ní gbogbo bídà pátá nù ni àmọ́ laysa kullu bid'atin kufr laysa kullu bid'atin kufra àmọ́ kìí ṣe gbogbo bídà ní máa ń yọ̀yàn kó nínú Islam bó ṣe jẹ́ pé gbogbo ẹ̀ náà ẹ̀ṣẹ̀ náà ni èyí ó sì jìyà lérí ńlá rẹ̀ àti kékeré rẹ̀ àmọ́ bídà kékeré ó ti yé kọ̀yọ̀yàn kó nínú Islam bídà ńlá ni bídà tí ó jẹ́ pé nígbà wọn ṣe bídà yẹn kèfèrí ni wọ́n practice bí àwọn tí wọ́n ti ṣe gáàsà pẹ̀lú àwọn wòlíì yá ṣe òkè nìkan ẹgbàá wa ẹ̀ ṣàánú wa a sọ fún wọn o tá a bá sọ fún wọn tán tá a sì fún wọn ní àyà pé ọlọ́run ọba istastaghithuna rabbakum anni fastajaba lakum anni mumiddukum bi alfin minal malaika murdifin ànábì àtàwọn sàhábà nígbà táwọn fẹ́ kígbe gbàmígbàmí ọlọ́run ọba làwọn bẹ̀ ṣé Ibrahim lẹ́yìn ń pè ájò oyé wọn yóò kílẹ̀ o á fún wọn láyà á sì fọ́tọ̀kọ̀bì ẹ̀rí fún wọn tọ́ba ti wá di pé wọ́n ní ó ti yá wọn alẹ́ yìí táwọn ọmọ ṣèlélẹ̀ tọ̀ lẹ́yìn náà láwọn ọmọ pé wọ́n ti ṣe kèfèrí ńlá nù àmọ́ yín kàn ṣe mọ̀lúdì ọ̀yẹ̀yàn kó ní Islam yín ṣe bẹ́ẹ̀ dé fànàbí àbí ọ̀yẹ̀yàn kó ní Islam àmọ́ mọ̀lúdì ti ń ṣe ni yóò jẹ gba rẹ̀ àfi tọ́lọ́wọ́n bá fẹ́ríjì tọ́lọ́wọ́n bá ọ̀la kalẹ̀ ká máa fi ṣe kíní ká máa fi sìn èyàn ń ṣe alufatiya ẹja wí papọ̀ azikulu jama'i ala bídíà ni ọ̀yẹ̀yàn kó ní Islam bọ̀tẹ́ tí ń ṣe yẹn bídíà ni ẹ̀ṣẹ̀ ni ẹnìkan lè máa ṣàdúrà kẹ́yìn ọmọ sàmí o Abbas ó ṣàdúrà fún àwọn sàhábà sàmí nígbà àwọn òrómi àwọn sàhábà láwọn sì bọ́ sí àwọn sàhábà lọ lé bá ní Abbas ṣàdúrà wọ́n sàmí àwọn sàhábà ànábì wọn máa lọ lé bá tẹ́lẹ̀ nígbà ànábì kú wọn lọ sàárè rẹ̀ wọ́n lè bá ẹ̀gbọ́n bàbá ẹ̀ tí wọ́n pè ní Al-Abbas wọlé ọlọ́run òun lọ ọwọ́ sàdúà wọn lọ sàdúà wípé tó ọlọ́run rọ̀jò fún wa Madina ọlọ́run rọ̀jò fún wa Madina ọlọ́run rọ̀jò fún wa Allahumma githna wọn làwọn kó lọ́dọ̀ ẹ̀ báyìí gbogbo táwọn ìwé láàrin ìṣẹ́jú kan sí méjì náà ni o kì í ṣe pé wọ́n jòkó rẹpẹtẹ o wọn làwọn gun ẹ̀sìn àwọn báyìí káwọn máa padà lọlé aṣọ àwọn tutù délẹ̀ fún òjò wòlíì wa bí o ṣe wòlíì wa nahnu ahlus sunnah wal jama'a nuthbitu al-wilaya amma lakin lil mu'minin karama wà fáwọn wòlíì Ọlọ́run ọba àwọn táwa wí yìí ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sìn wa wa hadhihi al-jama'a yukaffiru ma laysa bil ma'siyah wọ́n máa sọ pé ẹni tí bá ti kọ́lá nígbà mí gan wọ́n ní ẹni tí àwọn èèyàn ń ṣe gan kì í ṣẹ̀ṣẹ̀ nínú àwọn jàmáà yẹn burú dé èyí tí wọ́n ń ṣe gan kì í ṣẹ̀ṣẹ̀ àláàdà tẹ̀sìn ọ̀tako ni tóun náà sì tako ẹ̀sìn torí àláàdà tí ó bá tako ẹ̀sìn lòun náà àláàdà tó bá ti tako ẹ̀sìn òun lẹ̀ṣẹ̀ wọ́n ń pè ní al-urf à ń ṣe nǹkan kan sí ayé ọ̀tako àdìsí ọ̀tako kìí ṣẹ̀ṣẹ̀ torí pé kọ̀jẹ́sẹ̀ náà ni ó jẹ́ kí ayé ọ̀tako àtàdìsí lọ́ba jẹ́sẹ̀ ayé ọ̀tako àdìsí ọ̀tako. àwọn jamaatu takfiri táwọn yìí wọ́n bá débi pé ẹni tí ń bá ń lọ síbi wàlímà ìyàwó tó lè jẹun wàlímà ìyàwó ó kò lé ó lè jẹun wàlímà ìyàwó ọwọ́ káfíìrì ó ti di kèfèrí ọ̀pọ̀ ẹran ó ti ọjẹ fún rẹ nínú àṣà àti ní pé bí a bá ń bẹ bára wa jẹun àyíká kí wọ́n gbóúnjẹ wá fún wa àbí ká ṣe kí ni ká lè bọ́ ń tọ̀ ń jẹ ẹ̀sìn ọ̀tako jẹmọ́ ẹ̀sìn ọ̀tako ó ní kò sẹ́ẹ̀rì lérí ẹ̀ Ànábì ní awolímọ̀ aláwọ̀ bìṣà Ànábì ní abàrán bùnà áwò ó sì wá pa ẹran ìwọ tó lọ gbéyàwó ìbá jẹ́wó rẹ ó ní kò sí ń bẹ̀ pé à ń bọ̀ wá jẹ mo ní wọ́n dànù ni
tamasi ti wá ṣe tán wọ́n ṣe kí ni wọ́n dànù. wọ́n ní àkíkọ̀ àwọn jẹ̀mọ́ táwì wọ́n ní àkíkọ̀ oníkápẹ́rán kápẹ́rán náà ní wọ́n pè ní àkíkọ̀ lóòótọ́ yọ àkó ánìlè mọ̀lúdì yọ mọ̀sáàbì ẹ̀hìn jọ́kèje lásìpa ṣẹ̀ríà wa dákẹ́ lérí ẹ̀ àwọn wa ní èèyàn gbọ́dọ̀ lọ bí kóma pé òun lọ lè jẹ ẹran kóma tọ́ba yìí lè lọ bídíà ló ṣe bídíà ń ṣe ni ó ti yọ ọkọ̀ ní Islam ọ̀kan nu wọn ẹnìkan há sí lọ́wọ́ ọ̀fọ̀mọ́ fún ọmọ wa bímọ ìyá ìyàwó lòun bọ̀ wá bí kóma ó ní mami a kóma o bídíà ní kéèyàn ọmọ wa jẹun kóma o tẹ́ ẹ bá sì débi ẹ má wá o tẹ́ ẹ bá wá ẹ wá ń jọ mi àmọ́ ẹ má wá lé ni o tẹ́ ẹ bá wá yín sì kọ́ ọmọ yín lẹ̀ lé ni yóò sì kọ́ lẹ̀ lọ́tọ̀ wàláhì kò ṣàwàdà torí ní ti ń ṣe ẹ̀sìn ní lọ́dọ̀ ẹ̀ ẹ̀sìn nígbà apẹ̀rẹ̀ kalẹ̀ tán a fi yòókù lẹ̀ fún àlàáda wa bó la máa ń ṣe àbí bọ́bá wù wá alẹ́ má pẹ̀rọ ká lè gbé fáwọn èèyàn mọ́ṣáláṣí ká ha fáwọn èèyàn ládùúgbò tútù bọ́bá sì wù wá lè pa àwọn èèyàn kẹ́ wá jẹ́ àbí níbo ni kò sí ẹ̀rí pé oyè ká wá jẹ ṣé ẹ̀rí pé ká dín ẹran sọ́wà ẹ̀rin bíbọ̀ wípé a máa ń bọ̀ ní wọn pé wọ́n kàn ní apá ni wọn ò dákọ̀ bí a bọ̀ wọn ò sì ní a dín tó bá dín sọ yẹ ká challenge ẹ pé tó wọ́n ní apá ni wọ́n rà wọn ní a jẹ́ ńbẹ̀ wọ́n kàn ní ká pa wọn ò ní a jẹ́ gan ẹ̀hẹ́n. àwọn eléyìí ti gba wèrè mọ́sálàm wọ́n ti eré yẹn ti dàrú tẹ̀sùbá lílò bídíà ni ká máa fa tẹ̀sùbá bídíà ni lọ́dọ̀ yìí tó pọ̀ jù àwọn afa kan sọ pé àkàsí bídíà tí èèyàn bá fi ń ka òǹkà lásán láì sí pé ń lọ mọ́wọ́ ń fa káàkiri ń fi kọ́rùn ń ṣe búlálà tẹ̀sùbá 50 lọ́rùn kéèyàn máa ṣe bí wèrè kìí sì ṣe wèrè nǹkan ṣe bí wèrè wọ́n ti wá ti mọ̀ pé o sì gbà pọ́ lọ́lá kan ju ká fọwọ́ kà lọ ọgbà ọkàn fi ń ka torí àìníyẹnu tó àbí bó la pè o lè fọwọ́ ka ọgọ́rùn àwọn yẹn ní tán fílẹ̀ fún wọn tí ọba ti ní àníyàn kankan lérí ẹ̀ àmọ́ lọ́dọ̀ tèmi ká má lò torí pé ànábì ò lò kí lóò ànábì lò ìka gbogbo gbígbàdúrà tó dé fún ànábì pátá ìka ló fi ka àwọn sílẹ̀ ànábì lò tẹ̀sùbá ọ̀sọ̀ kọ́lọ̀ rẹ̀ so ní 200 ní àbó ní 100 àbó ní 1000 kọ́mọ́ lò lọ́dà o kọ́mọ́ jọ súfì o wọ́n jẹ́ àwọn èèyàn wọ́n fi kankan jọ súfì o àwọn súfì ní máa ń fa tẹ̀sùbá ká o wọ́n wá rò pé súfì ni wọ́n náà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lọ́dọ̀ tí wọ́n lẹ́ni tí máa ń fa tẹ̀sùbá fọwọ́ káfíìrì ó ti di kèfèrí kí ló dé tó fi di kèfèrí wọ́n nítorí pé ànábì ò lo tẹ̀sùbá nígbà ànábì ò lo tẹ̀sùbá ṣé nígbà tó wá lò yẹn lọ́wọ́ ti wá di ẹlẹ́bọ tí ó sì fi tẹ̀sùbá yẹn ṣẹbọ lóòótọ́ wọ́n ní ọ̀rọ̀ dàrú ni ẹ jẹ̀mọ́ ọ̀rọ̀ ṣe kínní ọ̀rọ̀ dàrú mẹ́ni yẹn lọ́wọ́ ni ẹ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn ilé ìwà láwùjọ wa tí wọ́n pọ̀ rẹpẹtẹ kọlọmọsẹ sọ wa níbi aburú wọn kọlọmọba fà wọn náà mọ̀nà ọlágbára Ọlọ́run wọn ò ní so igi wọn ò ní tọrọ èso igi lọ́wọ́ bàbá ọmọ bàbá tí ń fa tẹ̀sùbá tí kò ti fi ṣẹbọ wọn ò ní retí akídù nìka lọ́dọ̀ ẹ̀ wọn lọ lè ba bàbá ẹ̀fọn ọlọ́mọ wọ́n sì wà lọ́lẹ̀ so igi lọ́dọ̀ àfa wọn tí ọkọ̀ nọ́mbà a àbí òlápè nọ́mbà 1 yẹn tọ́ba wa ń wò pé wọn ò fẹ́ arábìnrin yìí mọ̀ wọ́n wà gúnlẹ̀ nọ́mbà 2 lára wọn náà ni ó tún he láì ní lọ́dọ̀ bàbá ń padà nítorí pé ń gbà pé bàbá yẹn ò lẹ́tọ̀ọ́ tẹ́lẹ̀ náà láti ṣe kí ni láti so igi kàn máa gbọ́ ipe wọn ní wọ́n lọ́mọ yín mà ti tún kò ní yànnàpájà ó ti wà ní Òṣogbo bàbá lòun ọmọ torí kò ní dọ́dọ̀ bàbá yẹn mọ́ ọmọ gan ò ní fi tó wọn létí àní abi káfíìrì wọ́n mi káfíìrà
ìpè ìyá àwọn àti bàbá àwọn kèfèrí ni wọ́n kí làwọn fẹ́ fi tó wọn létí kí náà fẹ́ sí. ọlọ́mọdé aṣẹ́rin o. àtọ́rọ̀fù thani àwọn ìran ẹlẹ́ẹ̀kejì má yàrá adàlẹ̀ mùsùlùmí la yukaffaru abada àwọn náà tún ṣe àṣejù àwọn ní a gbọ́dọ̀ pèèyàn ní kèfèrí ìbá àmà ṣiṣẹ́ kèfèrí tó bá di gbàgbọ́ lọ́n wà ẹ̀fílẹ̀ àtẹ̀sídìkù bilqalbi faqat ká gbàgbọ́ pé ọlọ́run wà nìkan náà làwọn fẹ́ lò ìbá àmà gúnṣẹ́ kọ́mọdégbé múlẹ̀ kọ́mọ sọ pàrọ̀ àtọ́ndé kọ́mọ bá wọn bọ Ọ̀ṣun kọ́mọ bá wọn bọ òrìṣà ọgbàgbọ́ lọ́n wà ẹ̀fílẹ̀ o ẹgbẹ́ tó náà mọ̀ sọ pé tàwa ní òṣọ́lọ́ ni èmi kan ti fi kalẹ̀ fún láàárọ̀ mo ti pè é láàárọ̀ yìí nígbà wàá pè tán kí ló tó wá ń wẹ̀ nínú yàrá àbí inú báfù kí náà tó wá tọ̀lé wọn lọ bí ọdún àjọbọ nígbà gbà pé ọlọ́run wà àwọn yẹn wọ́n ní ọkàn ní ọlọ́run ọba ọkàn lẹ̀sìn ẹni àwọn òrí tó lè sọ yẹn di kèfèrí ọba ṣe àwọn ni wọ́n pè ní al-murji'a àwọn tàkọ́kọ́ al-khawarij àwọn lẹ́yìn kọ́ al-murji'a wọ́n wà tipẹ́ àtàtúkọ̀ àwọn ẹni rẹ̀ lẹ́yìn gbàtàwọn sábà lọ tán wípé ọkàn ní kálukú ṣe tó bá fẹ́ tọkàn rẹ̀ ẹgbẹ́ táwọn afáà náà máa sọ fún wa wípé sórí ọṣẹ yìí kó fi wẹ̀ ọṣẹ yìí tó bá fi wẹ̀ ọ̀nà ọ̀la má fọkàn sí ọṣẹ yẹn ọlọ́run ni ó ṣe kí ni ọlọ́run ni ó fọkàn sí ó mo nígbà mọ̀ gbọ́ lọ́wọ́ ọba lẹ́fẹ́ kọ́ fọkàn sí kí ni tó wá gbọ́sẹ̀ lé lọ́wọ́ fún ọṣẹ yẹn náà wọ́n ń gbé ní ṣíríkù wọ́n ní tó bá fẹ́ kí ọṣẹ yẹn jẹ́ dáadáa èyí tó fi pọ̀fọ̀ mọ́ pọ̀fọ̀ ọ̀fọ̀ dáa bisimilayi 21 ní osekini ní ọkà sí mo ní bàbá ṣe gbádùn sẹni mọ́tẹ́ ń wí bàbá àgbàlagbà tẹ́ ń wí kátikáti kí ló kan bisimilayi pẹ̀lú ọ̀sẹ̀ sáà nẹ́bí ló gbé yẹn kalẹ̀ fún yín ní sùúrà wọlọ́wọ́ inú ayáwó yáyọ lẹ́dínà amọ̀nà udkhulu fi sílìmì káfà tábà wọnú ìsìlámù ẹ̀já wọnú ìsìlámù pátápátá àwọn lẹ́yìn náà wọ́n pọ̀ nínú àwọn tí wọ́n máa ń ṣèwé wọ́n máa yọ ìsìlámù kúrò nínú àṣà ipe àṣàlélẹ̀ yìí not real tí gọ́fìnà bá lọ síbi ọdún Ọ̀ṣun tó jòkó tó bá wọn celebrate ẹ̀ tọkàn bá wọn mark ẹ̀ ìyẹn mí pé ó ti wá di kèfèrí because it's a Muslim ó dẹ̀ jẹ́ ọjọba lérí gbogbo àwọn aráàlú nà mo ní gọ́fìnà náà wọ iná ọlọ́run lè mark igbákejì ọlọ́run pé wọ́n fẹ́ celebrate ẹ̀ ọwọ́ ní ọmọ àjọ rẹ̀ ọlọ́run tí wọ́n bá pè ọ́ ọkàn wọ ara wọn nǹkan ni wọ́n ní ó ṣe kí ni ìwọ gan kọ́ ni ọ lọ ara wọn nìkan wọ́n bá kó ṣe kí ni kó tẹ̀lé wọn lọ. ẹgbẹ́ tó pọ̀lọpọ̀ àwọn Yahudi ẹgbẹ́ tó wọn sọ̀tọ̀ kú sọ pé àwọn kìrìsìtẹ́nì èyí kèfèrí ti yín ni wọ́n ní ebi kèfèrí Ọlọ́run ni wọ́n ẹgbẹ́ gbogbo yẹn kí ló yín tó ń sọ yẹn kí ló fẹ́ ká mú bẹ́ẹ̀ ṣé ọ̀n pọ̀n lẹ́yìn wọn ni àbọ̀n sọ pé wọn kò rí bẹ́ẹ̀ mọ́ Yahudi yadullahi maglula wọ́n ní akalọ Ọlọ́run Yahudi wọ́n ní ahun lọ́lọ́run kì í náwó ọwọ́ rẹ̀ bó ṣe káàdì ẹni tí ń sọ yín sọba rẹ̀ sọ́dún gbàgbé dodo àwọn Nasara àwọn Yahudi wọ́n ní inna Allaha fakirun wa nahnu agniya wọ́n ní Ọlọ́run ọba olùsí ni àwájú àwa Yahudi àwa ní ọlọ́rọ̀ olùsí ni Ọlọ́run ọba Allah inna Allaha ó jáde lẹ́nu wọn bẹ́ẹ̀ wọ́n sì gbàgbọ́ Ọlọ́run àbí wọn gbà náà fi ní Allah wọ́n gbà lẹ́mìí ẹ wá wo iṣẹ́ ẹ̀wọ̀n tó jáde lẹ́nu àwọn èèyàn máa da ẹ̀sìn rú àwọn náà pè ní modern Muslims wọ́n kàn máa dà kan rú wa ní afa ẹ̀sìn létò báyẹn everybody free ọlọmọsà ìsànú wa ẹ̀yẹn ló pàrọ̀ ẹ̀yìn wa ní kíni tó ní ọ̀sọ́ lọ́ni ẹ bá láàfáà mi kì í ṣe Muslim lẹ́yìn gbàtà ti kú ẹ̀rí fún wọ́n ní odidi ìmáàmù lẹ́yọkó nínú Islam kírun lẹ́yìn ẹ̀ ìmáàmù tó gbà pé Ọlọ́run ọba nìkan ló dáhùn Ọlọ́run ọba táwọn máa ń lé wà náà lọ pẹ̀lú ẹ̀ yìí sì ń ṣe wá àṣẹ rẹ̀ fún wa àmọ́ òun náà ní tó ń fún wa ní ìbọ̀rìṣà pé ká máa lọ lè lò ó àdèwà sàlàyé fún pé kí ní yọ̀ dáa ẹ̀jẹ̀ àdó tọ́lọ́ nìkan ó ní tó wọ́n máa ṣe nìyẹn tani wàá kírun lẹ́yìn rẹ̀ tí wọ́n wàá kírun ṣòfò ni wọ́n fẹ́ kírun ṣòfò wọ́n lẹ́yìn onírun ẹni tí onírun tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ ńkọ́ wọ́n náà onírun àmọ́ ẹ̀ ní máa tọpinpin o ẹjọ́ da yín lójú o lẹ́yìn náà ẹ̀ tún wá lọ lè ba kó tó di pé ẹ̀ tù mọ́sálásí ká ẹ̀ pèrè ayé ẹ̀yìn tẹ́jọ́ dọ́ ẹ̀ lè bá a mọ́ ìmáàmù yẹn sóògùn tajà alájà kan náà sọ́njọ́ ìwọlẹ̀ sọ̀sẹ̀ kan fún wọn ó ní ẹni tí wọ́n bá ti ń wọ ipa ayọ̀ ní káwọn mọ́ Ọlọ́run ní ọ̀dà anábì ní ọ̀dà o
iṣẹ́ àwọn kèfèrí náà nìyẹn o ìmáàmù ní ìmọ̀ àmọ́ pé ọ̀dà àṣewà túbá àǹfààní kẹ́lẹ́ bá ní èmi ò sì ní ẹ̀yin wo ẹ̀ ní dọ̀là bẹ́ẹ̀ ṣe dóòyè sí ní dọ̀là wọ́n ṣe pèlè gbogbo yín kùn mí kódà àmọ́ pé ọ̀dà lóòótọ́ kí láwa jẹ kí láfẹ́ jẹ ṣé àwọn gbọ́dọ̀ ti sọ fún yín kódà àbí ẹ wà pẹ̀lú ayín ẹ wà tó ká masalasi ẹ yín tó fẹ́ jẹ náà ẹ̀yin náà lọ́ fẹ́ jẹ ẹ tó ká ma lórí àmàlà ìwádìí yìí jinlẹ̀ wọ́n dá masalasi rú o wà á lè wọ́sọ̀t àwọn ìpín kẹta tí ń fi parí ọ̀rọ̀ mi kọ́lọ́mọ́sá fèmí àti yín sínú wọn àwọn náà làwọn tí wọ́n dúró láàrin gbọ̀ngbọ̀n gbogbo ẹni tí ó bá ti ṣe bọ́ èyíkéyìí ẹ̀ṣẹ̀ ńlá tó bá ṣe ànípe ní kèfèrí lẹ́yìn náà takfirul umum gbogbo iṣẹ́ tí a lè ní gbogbo ẹni tó bá ṣe nǹkan báyìí kèfèrí ni gbogbo ẹni tó bá ṣe nǹkan báyìí nígbà tó Ọlọ́run náà ti sọ Ọlọ́run ẹni tó bá pe nǹkan mi yàtọ̀ sóhun ẹlẹ́bọ ni ẹni tó bá ṣe nǹkan mi ẹlẹ́bọ ni ẹni bá ń ṣe nǹkan báyìí gbogbo tó lọ́wọ́ bá ní ẹni bá ń ṣe nǹkan báyìí kèfèrí ni a lè máa sọ pé ẹni tó bá ṣe kèfèrí ni lóòótọ́ àmọ́ yàtọ̀ sí takfirul muayyan kákan dárúkọ ẹnìkan ipe lágbájá kèfèrí ni ó yàtọ̀ síra o èyí lè sọ ọmọ mi yàn pé ẹni bá ti bọ̀rìṣà kèfèrí ni ẹni bá ti sọ oògùn kèfèrí ni oògùn ẹbọ ni kì í sọ oògùn àrùn kì í sàgbó ẹni bá ti ṣe bàǹtẹ́ gbogbo ẹni tó bá ti lo bàǹtẹ́ kèfèrí ni tọ́lá Ọlọ́run bá ànábì lọ sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti pànábì nírọ́ tó ní Ọlọ́run bá ń parọ́ kèfèrí ni ẹni bá ti fọlọ́run sí yẹ̀yẹ́ tí ń fa ànábì sí yẹ̀yẹ́ kèfèrí alẹ́ sọ ẹni ó yàtọ̀ sí ká ní bódà Ibrahim kèfèrí ni takfirul muayyan nìyẹn sọ́ọ́rí bódà Ibrahim yẹ kẹ́ tó lè anáùnsì kúfúrú rẹ̀ òfin mẹ́rin ó dé alákọ̀ọ́kọ́ òun náà ni pé an yakuna aliman bi tahrimi hadha ash-shay'il mukaffir ń tó sọ de kèfèrí yìí ẹ rí i pé ó ní mà nípa ẹ̀ ipò Ọlọ́run ọba ṣe léèwọ̀ àmọ́ òun lòún ṣe ní ẹ̀tọ́ kò ní jáde ìmọ̀ kan sọ̀rọ̀ pé tí wọ́n bá ti ní ẹ̀mọ́ pàlẹ́ ìmọ̀ kan ní kèfèrí ń sìn ayọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì kó ń bẹ̀ tí wọ́n jẹ́ aláìmọ̀ kan tí wọ́n ṣe onímọ̀ tọ́jú pé wọ́n rò pé ọ̀nà ni bí àwọn tí wọ́n tẹ̀lé àwọn tí ṣẹ̀ríà ti sọ pé oníkèfèrí ni wọ́n àmọ́ iṣẹ́ kèfèrí wọ́n ń ṣe àmọ́ àwọn tí wọ́n tẹ̀lé wọn aláìmọ̀ kan ni àwọn sẹ́dẹ̀ni tí ẹ̀ ń bá sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ aláìmọ̀ kan ni ẹ má pè é kèfèrí o títí tẹ́ fi ṣe kíni tẹ́ fi kọ́ tẹ́ fi jẹ́ ọmọ ọlọ́run wa man kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́run bá ní àní jẹ ìlú kankan níyà ó dìgbà tá a bá rán òjíṣẹ́ sí wọn kí ni àwọn òjíṣẹ́ fẹ́ máa fún wọn ìmọ̀ tí wọ́n bá ṣàlàyé fún wọn tán tí wọ́n bá wá gbọ́ a sì wá ṣe kíni a sì wá jẹ wọn yà ó ní pé yẹn kèfèrí tó bá jẹ́ aláìmọ̀ kan lédi tí ń ṣe kíni lédi tí ń ṣe ẹlẹ́ẹ̀kejì an la yakuna mukraha kọ́mọ̀ jẹ́ ni tí wọ́n mú ní tipátipá ipe ọya máa lògùn yìí àbúrò fa lọ́wọ́ ẹ̀gbọ́n fa lẹ́sẹ̀ bàbá wa mú àárọ̀ ọwọ́ akébọ̀ lẹ́nu ẹnìkan di ẹnu rẹ̀ mú pẹ̀lú àárọ̀ yẹn wọ́n ro ògógóró síbẹ̀ gẹ̀tọ́ wọn sọ ògógóró lásán ògógóró ò ní kú mọ́ wa lọ́wọ́ lájọ́ ògógóró lásán ni àwọn ẹ̀ṣẹ̀ nìyẹn àmọ́ ògógóró ò ní kú mọ́ wa lọ́wọ́ tán ti pọ̀ nǹkan mọ́ ẹbọ ní ìyẹn wọ́n ní rẹ̀ ẹnìyẹn tó bá mú tán tí kùn rẹ̀ lé tí wọ́n túlẹ̀ tán wọ́n ní kì í ṣe káfíìrì o nítorí pé ọlọ́wọ́n bá ní wa ma kafara billahi min ba'di imanihi ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n di kèfèrí lẹ́yìn iman àti màá wọn yẹn illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman àmọ́ àwọn tí wọ́n jẹ nípa tí iman rẹ̀ sì wà lọ́kàn rẹ̀ ó sì wà lọ́kàn ẹ̀ ọlọ́wọ́n bá ní eléyìí ṣe kèfèrí o wọ́n jẹ nípa ni àmọ́ wọ́n gbé ẹbùlé lọ́wọ́ wọ́n fi ògógóró tì fún rẹ̀ náà lọ́gbà ó sì dá sọ́wọ́ ó sì dá jẹ àdá káfíìrì kèfèrí nìyẹn tó bá mọ̀ pé kódà tó bá mọ̀ pé kódà ẹlẹ́ẹ̀kẹta an la yakuna mukhtiha kọ́mọ̀jẹ́ yẹn tó ọkàn àwọn rẹ̀ kan ṣe mistake ẹgbẹ́ yẹn lè sọ̀rọ̀ jáde lẹ́nu tó di kèfèrí bí kéèyàn ní wẹ̀lẹ́ ha ẹ̀wọ́ bó ṣe bójú dànkan bójú láyé ibi abáyédè modern world lọ́ba bẹ̀rẹ̀ sí rẹ́rìn pé wá wọn wégún ọlọ́ni abillahi wa ayati wa rasulihi kuntum tastahzi'un ọlọ́ni ẹ máa fi ayat tí ma sọ kalẹ̀ sí yẹyẹ ẹ máa fa anábì sí yẹyẹ la ta'tadhiru ẹ láwùjáre qad kafartum ba'da imanikum ẹ ti di kèfèrí lẹ́yìn gbàtẹ́ ní iman kéèyàn fi ṣẹ̀ríà ọlọ́wọ́n bá sí yẹyẹ nínú àwọn ṣẹ̀ríà
ọkàn sọ ó sì di kèfèrí bẹ́ẹ̀ ọlọ́run sọ ní Quran bẹ́ẹ̀ èyàn wá ṣe mistake yìí pé ó mí ni ẹ̀ lágbèjú bẹ́ẹ̀ tó ṣe gba Islam àwa ni ọlọ́run mọ́sẹ̀ gbàdúrà wa ọlọ́run bá sọ̀rọ̀ ẹ̀ rọrùn lọ́wọ́ ní àmì Jésù ẹ mọ̀ pé àmì Jésù ẹ mọ̀ pé ó ti yẹ̀yẹ̀ kódò Islam àmọ́ ó jábọ́ ní ẹnu rẹ̀ ní kò mí ni ẹ̀ kò mọ́mọ́ al-khati al-mukhti akan sọ̀rọ̀ mọ́sálásí ọyẹ ọ̀rọ̀ bá kala lónìí ààrẹ ò parigbà ohun tí wọ́n máa ń fọ̀ nílé ilé lédì ní ní mú pẹ̀lú ọ̀rọ̀ yẹn pé a ti declare as káfíìrì la abada nínú àwọn dawabit takfiri nínú àwọn dawabit takfiri ẹlẹ́kẹrin an la yakuna ta'awwilan yadhunnuhu sahiha fala budda an yubayyana lahu khata'a ta'wilihi òun náà bẹ́ẹ̀ sì ń bá a sọ pé kí ní ike kúfúrú ni òun náà kéwú díẹ̀ àmọ́ ń dìfẹ́ǹdì yín pé no kò lè wọnú kúfúrú ọlọ́run ní ká ṣe àkàsọ̀ náà wabtagu ilayhil wasila ọlọ́run ní ká fa àkàsọ̀ síwájú òun àtọ́lọ́n ọ̀tọ̀ ní táǹsì sọ́n bẹ́ẹ̀ ó dàrú mọ́ lọ́wọ́ ó ní tá a bá ń pè àwọn wàlíì kan ràn wá lọ́wọ́ wájú ọlọ́run náà àkàsọ̀ ni àyíntàwà gbọ́yé nìyẹn nítorí gbọ́yé ló gbọ́yé lóòótọ́ o ẹ gbọ́dọ̀ pé ní kẹfẹ́ títí tẹ́ fi kóya ẹ tún padà lọ títí tẹ́ fi mú ọ̀rọ̀ àwọn àfáwá fún ẹ tún lọ kọ́dà ọmọ ìyá kan ṣe kékeré kan láìpẹ́ ọ̀rọ̀ kan dá ìrújúlẹ̀ ní Ṣakí bàbá olówó yẹn wá gbé àwọn méjì dìde ẹni A àti B tí wọ́n jọ ń jiyàn ó wá sanwó tíkẹ́ẹ̀tì wọn ó gba físà fún wọn ó wá rán wọn lọ Mọ̀dínà Saudi Arabia ibi kan lè béèrè ọ̀rọ̀ yẹn wá alamasa sàlékún alẹ́sìkẹ́ nínú kọ́ sàlékún tàbátì àti ìdáyà rẹ̀ àwọn wọn dọ̀hún ó ti yé ọ̀kan náà àwọn ọmọ ti àwọn ní kèfèrí náà ni àti onísúnnà kan tó gbádùn wọn sanwó tíkẹ́ẹ̀tì wọn ó tún ṣe múra lọ́fẹ̀ẹ́ mọ́ mọ̀ pé kò lè kírun ní Mọ̀dínà náà torí wọ́n lẹ́tà ìsí síbẹ̀ sóró sì wà ń bẹ̀ torí àwọn ìkírun mọ́sálásí sóró bá ṣe kí ni sóró bá wà ọ̀kan náà wọn gan ó ní gbogbo àwọn afá àmàkà yẹn ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn mo ní sọ jákè gbogbo já mọ̀ pé diakufar àlẹ́tọ̀ láti máa kírun ẹ̀yàn látara àṣírò wọn ní tí máa ń sí kéwútú ànípẹ̀kẹ́fẹ̀ títí ọ̀rọ̀ òfin ṣe kí ni tọ́rọ òfin yé ẹlẹ́ẹ̀karùn-ún táwọn afá tó fi kún an la yakuna muqallidan lima dhannahu annahu ala haqq ọmọlẹ́kẹ́ olóhùn